mo mọ̀ pọ̀rọ̀ epo yìí ń fara ní aráàlú ṣùgbọ́n màá dí i fún yín. Tinubu ló sọ bẹ́ẹ̀. ààrẹ orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu ti sọ fáwọn ọmọ Nàìjíríà pé wọ́n kú àmúmọ́ra fún ìpọ́njú àti ìnira tí wàhálà yíyọ tíjọba àpapọ̀ yọwọ́ kílàńkó wọn lórí ìrànwọ́ owó epo rọ̀bì kúrò, èyí tó mú kí bẹntiróòlù gbówó lérí gegere lásìkò yìí. Ó ní kò sóhun tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Nàìjíríà báyìí tóun kò mọ. Òun mọ ohun tí wọ́n ń là kọjá, àmọ́ kí wọ́n lọ fọkàn balẹ̀ torí adùn ní gbẹ̀yìn ewúro. Ìjọba òun yóò pèsè àwọn nǹkan àfidípò tí yóò mára tu àwọn aráàlú fún wọn. Nínú ọ̀rọ̀ pàtàkì kan tó bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí sọ láti sàmì àjọ̀dún ayẹyẹ àyájọ́ ìṣàkóso democracy, ìyẹn Democracy Day, èyí tó máa ń wáyé lọ́jọ́ 12 oṣù kẹfà lọ́dọọdún, ni Tinubu ti sọ̀rọ̀ náà. Lẹ́yìn tó ti rán àwọn olólùgbé rẹ̀ létí pé ìjà kékeré kọ́ làwọn èèyàn jà láti gba ara wọn sílẹ̀ lọ́wọ́ ìjọba ológun kí wọ́n fẹsẹ̀ ìjọba àwarawa múlẹ̀ bẹ̀rẹ̀ látọdún 1999 títí dòní. Ó ní àyájọ́ Democracy Day yìí wà fún ìrántí àwọn ẹni rere tí wọ́n ja ìjà náà dópin ẹ̀mí wọn, tó jẹ́ orí ìjà ọ̀hún ni ìwàláàyè wọn bọ́ sí. Lára irúfẹ́ àwọn ẹni ọ̀hún sì ni olóògbé olóyè Moshood Kashimawo Abiola wà. Tinubu tẹ̀síwájú, ó ní ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò Júùnù 12 kò léròǹgbà méjì lọ́kàn tayọ bí ipò òṣì ṣe máa dàwátì láwùjọ wa. Torí ẹ̀ ló ṣe gbé ètò dágbére fóṣì, ìyẹn farewell to poverty kalẹ̀. Torí ipò òṣì kì í ṣọ̀rọ̀ àyànmọ́ rárá, kì í ṣe àmútọ̀runwá. Àwa èèyàn là ń fi ọwọ́ ara wa fà á, a sì lè lé jìnnà tá a bá ṣe àwọn ètò tó máa jẹ́ kí ọrọ̀ ajé àti àjọṣepọ̀ wa dán mọ́rán sí i. Èyí ni mo rò tí mo fi sọ nínú ọ̀rọ̀ àkọ́sọ mi lẹ́yìn ìbúra wọlé sípò ààrẹ lọ́jọ́ 29 oṣù karùn-ún pé mo kí ìpinnu ìjọba tó wà ṣáájú mi láti yọwọ́ yọsẹ̀ nínú ìrànwọ́ owó orí epo rọ̀bì lẹ́yìn kí owó tó jọjú lè wà láti ṣe àwọn nǹkan tó máa mú ìgbé ayé ìdẹ̀rùn wá fún mùtúmùwà, torí àwọn ọlọ́rọ̀ kan ni wọ́n ń jẹ mùlá owó ìrànwọ́ náà látẹ̀yìnwá. Mo mọ ìnira yín o, mo mọ ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀, àmọ́ ìpinnu gidi lèyí, a sì gbọ́dọ̀ ṣe é, ká sì dúró tì í. Tá ò bá fẹ́ kí orílẹ̀-èdè wa wó gbá, tá ò sì fẹ́ káwọn èèyàn kéréje kan tí wọn ò nífẹ̀ẹ́ ọmọlàkejì wọn jẹ gàba lórí nǹkan àmúṣagbára wa. Ẹ̀yin olùfọkànsìn ẹlẹgbẹ́ mi, ó nira fún mi láti bẹ̀ yín pé kẹ́ ẹ túbọ̀ ní àfaradà àti àmúmọ́ra díẹ̀ sí i kí orílẹ̀-èdè yìí lè túbọ̀ ráyè jagun àjàyè. Fún ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ tẹ́ ẹ ní nínú wa, mo fi dá yín lójú pé ìfaraẹnirúbọ yín kò ní já sásán. Ìjọba tèmi ń ṣe olórí rẹ̀ yìí máa san àsandípò rẹpẹtẹ fún yín lẹ́ka ètò ìrìnnà ọkọ̀, ètò ẹ̀kọ́, iná ẹ̀lẹ́ńtíríìkì tó máa ranjú kalẹ̀, ètò ìlera àtàwọn nǹkan amáyédẹrùn lóríṣiríṣi gẹ́gẹ́ bí Tinubu ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.